ọ̀dẹ̀. Now tó bá fẹ́ set up kí lórúkọ ẹ̀ NeoLife replicated site ẹ̀ so títí ẹ̀ lélẹ̀ báyìí ID number lélẹ̀ báyìí password ẹ̀ lélẹ̀ báyìí wàá login tó wá ti login kò correct. Ó máa correct ẹ clear tán ni ẹ clear gbogbo ẹ̀ tán kẹ tó copy. Jẹ́ kí n tún clear lẹ́ẹ̀kan sí bóyá èmi mi ò mọ̀ clear ńgbà yẹn. Kíní tí mo fi ń login nìyẹn. Mo ṣáà ti clear ẹ̀ tán báyìí. Mo ti paste ẹ̀ bẹ́ẹ̀. Rí báyìí. Kan mo fi ń login nìyẹn. Mo ń bọ̀ jẹ́ kí n tún rí ìkọ́pì ẹ̀ ńgbà yẹn. Jẹ́ kí n kọ́kọ́ pọ̀. Now ṣèbó ID number ẹjọ́ correct àbí 063 àbí 90 15 90 ó ṣáà correct. Now jẹ́ kí n login bẹ́ẹ̀. Ó dà kó login báyìí yes. Ìyanu máa ṣẹlẹ̀. Ó ìdàbí pé. That's of more than roughly a year 2 years. Má worry nǹkan máa change èmi náà ó ti ṣe díẹ̀ náà tí mo ti join nǹkan máa change orí account báyìí wà lọ sí account my profile now nǹkan máa change má worry as soon as tó bá ti ń lo online báyìí now name lélẹ̀ báyìí tó bá ní nǹkan tó fẹ́ edit ńbẹ̀ username password gbogbo ẹ̀ partner pẹ̀lú ẹ̀yìn. Tó bá ní nǹkan tó fẹ́ edit nínú ilé báyìí bọ̀ kì í yé pé àti ní nǹkan edit ò mọ̀ kan ní kí n sọ fún ẹni náà. Lọ sí manage my referral website now. Sórí eléyìí báyìí for instance tí èèyàn kan bá béèrè bóyá kì í ṣọmọ Nàìjíríà ni tó béèrè lọ́wọ́ ẹ pé what is your website tó ń bá fẹ́ ra product ṣé Olúwadáre Awílò máa sọ fẹ́ nìyẹn ni ṣé ó mọ bóyá máa spẹ́ẹ̀lì ẹ̀ bóyá o kàn wà lórí ọ̀kadà ńgbà yẹn àbí ibi tó tẹ̀ ti bí sí ṣó mọ̀ for instance tó bá yẹ pé orúkọ tó bí o tèmi báyìí shopnewlife.com/wellness nutrition kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń pè ní wellness débi tó rò mí ní mọ́ so Olúwadáre Awí yìí wàá change ẹ̀ wàá mú orúkọ tó máa wà sense o get tí àwọn èèyàn á mọ̀ láti rí pé. Mo ń lò Diamond Wellness náà mo máa ń lò. Diamond Wellness àbí. So kúrò níbi tájú owó wà náà. Kò sí wàhálà ń kàn ṣe nǹkan lọ́wọ́. So Diamond Wellness now shopnewlife.com/Diamond Wellness àbí Diamond Nutrition àbí Wellness Nutrition ṣé Diamond Wellness yẹn ti wà ókè. Àbí ẹ lè fi underscore sí àárín Diamond Wellness yẹn tó máa gbà wọ́n lè gbà. Mi ò rò bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ yẹn Diamond Wellness now orúkọ ẹ̀ lélẹ́yìí tó máa display Diamond Damilare good phone number yìí phone number 1 ní phone number 2 ní mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí nísìnyí now location yẹn
email ẹ̀. Nàìjíríà. For instance, téèyàn bá fẹ́ register lọ́ndà ẹ̀, o get eléyìí gangan ló máa send sí tó wáyé pé Nàìjíríà lẹ́nu yẹn wà. Okay. Tó ti báyìí. Tó wá mọ̀ pé ó fẹ́ register lọ́ndà ẹ̀, o kì í ṣe pé wàá ṣẹ̀ fún ní ID number ẹ̀. Eléyìí ló á send sí tó wáyé pé Nàìjíríà lẹ́nu yẹn wà. Tó ti báyìí. Ṣé ò ń gbọ́ mi? Wọ́n gẹ́tì báyìí. Bọ̀ ibi tó bá sọ pé òun ò sí Nàìjíríà, òun wà ní Philippine, wàá kàn tún click lọ sí Philippine. O ti rí Philippine báyìí. Okay. Ṣé o mọ̀ pé méjì ní ti Philippine, member wà, distributor wà, ti distributor yìí ló á send o. O get. Wọ́n ti gẹ́tì báyìí. Ibẹ̀ á rí àti register. Ok, jẹ́ ká login sírú ẹ̀ wò kó rí. Jẹ́ ká lo ti Mo ti Nàìjíríà. mo. O mọ̀ yẹn àbí? Mm. Ok. Jẹ́ ká ìmọ̀ lọ ń gbà yẹn. Jẹ́ ká ìmọ̀ lọ ń gbà yẹn. Now, ṣé Facebook name kan náà nídìí bí báyìí username ni? Ṣé o sure pé username Facebook yìí correct? Ó correct, ó dẹ̀ click lé àbí? So, ìyẹn ti yẹ. Ilé ìbá jẹ́ ká save ẹ̀. Your information have been saved. Now, kò tí ì change kúrò ní Olúwádàrẹ o. Diamond Wellness mo fẹ́ kó change sí. Mo ń bọ̀. Ó ti change náà, kí ló wá ṣẹlẹ̀? Ó ti change. Ó tẹ̀ ti change wò báyìí. Wò báyìí. Now, jẹ́ ká tí èèyàn bá fẹ́ ra product lọ́wọ́ ẹ̀, website tó a máa fún ẹnìyẹn nìyẹn. Irú ibi tí wọ́n ti béèrè website lórí Google My Business yẹn. Eléyìí máa paste síbẹ̀. Eléyìí ló á paste síbẹ̀. So, ṣé o mọ̀ pé product náà nìyẹn náà fẹ́ rà? Ẹlòmíì máa ra product lẹ́yìn ẹ̀. Orí báyìí, phone number ẹ̀ ti wà níbẹ̀. Orí ti Facebook tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn pé ṣé ó link sí? Ti Twitter lélẹ́yìí. Eléyìí ni ti Instagram. O get eléyìí ní email. Tí wọ́n bá click sórí eléyìí báyìí, Facebook ẹ̀ náà já sí direct ká ní ó link sí ni o. For instance, téèyàn bá fẹ́ ra product yẹn tó pe nọ́mbà ẹ̀, bí irú nọ́mbà yìí báyìí kò yẹ kó jẹ́ kó bẹ̀rẹ̀ pẹ̀lú 090 +123 +234 ló yẹ kó bẹ̀rẹ̀. Because for instance, téèyàn bá rí láti Ghana tí ò dẹ̀ mọ̀ pé +234 ni, á pe nọ́mbà yìí tí kò ní lọ. Ṣé o mọ̀? Okay. So reason yẹn tó gbọ́dọ̀ fi change ẹ̀. Okay. Jẹ́ kí n bá ẹ change. So àwọn nǹkan tó nílò láti set wọ̀nyẹn tó lu ẹ ò bá set ẹ̀, olúwa á kàn máa pẹ̀ṣá. So nọ́mbà yẹn èwo níbẹ̀? Èwo nínú méjèèjì yìí? Ìyẹn náà ni. Eléyìí àbí? Phone number 1 yìí. Ò ní active line. Okay. +234. 234. Definitely tí wọ́n bá pè é ní òkè òkun, wàá lè pick ẹ̀, á lè wọlé. Save ẹ̀ bẹ́ẹ̀. Kò tí ì bọ́ sí báyìí, màá wá reload ẹ̀ fúnra mi bí báyìí. Torí báyìí kó ti bọ́ sí +234. So dàtú sí òun nọ́mbà ń lé báyìí.
Yorùbá ẹ̀ call me contact me. Tí èèyàn bá fẹ́ mọ̀ nípa business ẹ̀ lè báyìí want to know more about your business. Ṣé o mọ̀ pé app méjì ni kíní wa ní company wa ní replicated site yìí. Iṣẹ́ tí app yìí ń ṣe lélẹ̀ ibi báyìí ń ṣe lélẹ̀ bọ̀ kì í ṣe gbogbo èèyàn ló mọ̀. Tí èèyàn bá fẹ́ mọ̀ nípa business ẹ̀ báyìí tó bá dé for instance irú bíbá yìí tó bá fi link yẹn sí orí YouTube ẹ bóyá ó wo fídíò ẹ àbí ó wò nípa kíní ẹ wàá fi link yẹn sí tó bá ti click lé direct pé ó click lé yẹn automatically ọlá ẹ pé o ti ní replicator site yẹn wà tó ti wà okay o get bẹ́yẹn for instance pé o ní subscription sórí ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n máa ń subscribe sí almost 9,000 naira náà fi subscribe sí lọ́dún so immediately náà gbé message yẹn wá pé èèyàn kan báyìí orúkọ ní báyìí phone number báyìí email ẹ̀ báyìí ó fẹ́ mọ̀ nípa business yẹn ò tètè pé so wà wá pé hello ẹ̀yin ní orúkọ báyìí báyìí láti báyìí báyìí ẹ fẹ́ mọ̀ nípa kíní báyìí báyìí á lè yí sí fún ẹ láti kó ṣe follow up iṣẹ́ tó ń ṣe nìyẹn ara iṣẹ́ tó ń ṣe nìyẹn iṣẹ́ tó ń ṣe pọ̀ gan bọ̀ ara iṣẹ́ tó ń ṣe nìyẹn ara iṣẹ́ tó ń ṣe nìyẹn pé tó bá fẹ́ send message lórí àwọn 5,000 èèyàn bí pé o send ẹ̀ sí èèyàn kan lọ́wọ́ kan click yẹ fi gbogbo contact ẹ̀ lápín message yẹn sí o get so àwọn iṣẹ́ tó ń ṣe pọ̀ gan email marketing bọ̀ kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ so ó kàn yín pé o ní subscribe o ní ká ní o subscribe sí kíní yẹn báyìí bàbá ẹ set ẹ̀ níbí báyìí so kò ìlú ẹ̀dá rẹ̀. díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ ni tó bá ti ń ṣe déédéé màá máa ṣẹ̀tẹ̀. so kí ló tún kù tí mo tún fẹ́ bá ẹ set níbí báyìí mo ti mọ̀ pé tí wọ́n bá béèrè pé what is your website shopnewlife.com/diamond-wellness àbí bẹ́ẹ̀ kọ́ o ò lè gbàgbé o ti ń lo diamond wellness yẹn tẹ́lẹ̀ so o lè gbàgbé téèyàn bá fẹ́ ra product ẹ ní ilé yìí o shopnewlife.com/diamond-wellness téèyàn bá fẹ́ register o lè léyìí but country tó wá ti wá fẹ́ register ló wá máa determine eléyìí tó à ń send sí ṣé o rò pé nàìjíríà ló wà báyìí enrollment link nàìjíríà ló wà báyìí tó wáyé pé nàìjíríà ló ti fẹ́ register ló máa copy eléyìí fún but tí n bá ṣe nàìjíríà ló fẹ́ register ibikíbi tó wá fẹ́ register tó wá àti wà níbí báyìí ìbàjẹ́ mexico ní lesotho ní zambia ní ẹlòmíì wọn á ní ó register èèyàn kan ní turkey wọn á ní báwo ló ṣe register ibi tó ti opportunity yẹn lélẹ́yìí o get so bó ṣe rí nìyẹn so gbogbo nǹkan dẹ̀ máa change business tó dà pé ó kéré lóṣù yìí ìyanu àṣẹ lóṣù tó ń bọ̀ ọlọ́run ìyanu àṣẹlẹ̀ so ṣàmúra sí keep on and keeping on o get báyìí ṣé o mọ̀ bọ́n ṣe ń ra product online ṣé o mọ̀ bọ́n ṣe ń ra product online. mo lè ra even gan mo àmọye àwọn tí mo báwọn ṣe registration ti gan lọ́rùn láì lẹ́nu. so lẹ́yìn ẹ̀ báyìí ká tún rí lọ sórí Facebook àbí. tó bá máa gbé because Google my business yẹn báyìí ṣé anytime tí bá kàn ló tó má ti verify ni mo lè rán ad mi àbí. èmi ò kí ń ràn ad lórí Google my business o free lèmi ń ṣe lórí Google my business o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá má ti verify ẹ̀ wàá máa post sí ó kéré jù ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ó kéré jù ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì every 10 days 10 days wàá máa upload sí the more bó ṣe ń upload sí lórí Google my business ẹ yẹn the more bó ṣe ń upload new product sí product tó upload ní ọ̀sẹ̀ yìí o tún lè upload ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ o product tó upload lọ́sẹ̀ tó ń bọ̀ yẹn ní 10 days ní báyìí in next 10 days o tún lè upload míì irú ẹ̀ gangan kó pọ̀ bí mẹ́wàá kó tó wá tún ti gba next 10 days míì tó fi máa jẹ́ 20 days wàá tún upload irú ẹ̀ bẹ́ẹ̀ sí
So the more for instance bóyá ẹnìkan kàn dé Kogi state báyìí ó ní the product NeoLife product tó bá tẹ̀tẹ̀ NeoLife product ẹ̀ ọlá ẹ̀ kó wọ́n upload ẹ̀ yẹn òun lá lọ rí tá a dẹ̀ pé nọ́mbà ẹ̀ tó yẹ bẹ́ẹ̀ òun la máa. Product tó wà kejì ṣe plain picture ní kí wọ́n fi ṣàbílẹ̀ tó explain function mọ́ àbí. Number one àwọn product ẹni tó bá máa wá NeoLife product lọ sí online ó ti mọ iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀. That's point number one. Point number two ni pé most of àwọn ọmọ NeoLife exaggeration wọn pọ̀. Ẹlòmíì báyìí tó bá ń ṣàlàyé 2NN báyìí bíi pé gbogbo iṣẹ́ ni 2NN ń ṣe kì í dẹ̀ ń ṣe gbogbo iṣẹ́. Iṣẹ́ tí Camag ń ṣe 2NN ò lè ṣe. Iṣẹ́ tí magnesium ń ṣe 2NN ò lè ṣe. Bọ̀ àtiṣẹ́ tí Camag ń ṣe àtiṣẹ́ tí fibre ń ṣe gbogbo ẹ̀ orí 2NN là á dá lé. Tẹ́lòmíì bá ti rí tó dẹ̀ ti mọ̀ nípa product yìí á ní irọ́ ẹ̀. Kí ló sọ? Tèmi bá fẹ́ post sí GMB mi ìyẹn tí n bá ti lọ sí under NeoLife website description tí company bá ti fún yẹn tí benefit tí company bá ti fún òun lèmi máa jẹ́ kí n post tí mo máa sórí lọ paste sábẹ́ yóò mọ̀ ṣẹlẹ̀ má jẹ́ ká sọ̀rọ̀ jù jẹ́ kí n post sórí GMB tèmi kó rí. Jẹ́ kí n post sórí GMB tèmi kó rí. Ti tèkìtì lélẹ́yìí. Sórí báyìí wàá rí create post sórí create post báyìí. Ti tèkìtì yìí bí mo ṣe ń post ó tún yàtọ̀ sí ti Lagos o màá tún login sí náà wàá tún rí sí sórí what is new báyìí. Wàá click lé wàá rí add products ó dàbí pé mo ti ń fast ju àbí jẹ́ kí n slow. mo get ẹ máa. So create post wàá lọ tó a ti click lé báyìí wàá rí what is new wàá rí add or video ó lè jẹ́ picture àbí video wàá lọ lé báyìí wàá click lé wàá select from computer tó a ti select from computer NeoLife products. tó bá ti click lé ó lè jẹ́ aloe vera àbí hamilton àbí honey mo ti ní gbogbo product yẹn already so mo lè lọ click lórí aloe vera màá click lé báyìí. gbogbo bí ẹyọ kọ̀ọ̀kan lè download ẹ̀ tẹ́ kíkẹ́ sórí system rẹ̀. gbogbo ẹ̀ pátá mo ti ní sórí báyìí ò lè léyìn sórí báyìí sórí báyìí. Upload sórí báyìí mo ti upload báyìí now wọ́n á wá ní write post sórí báyìí write post now post wo máa kọ màá lọ copy because mo ti ní gbogbo iṣẹ́ tó ń ṣe náà. ibẹ̀ ni mo sọ pé màá lọ ti NeoLife lèmi máa lọ copy síbẹ̀. Ti NeoLife náà lèmi náà ti copy náà ṣèbí aloe vera mo upload lẹ́ẹ̀kan yẹn àbí ṣé òun rí screen mi òyìn rí screen mi nísìnyí. bí picture aloe vera nìkan mo ṣe rí. O lè rí lè reason tó o fi lè rí ni pé mi ò gbé sí but anyway jẹ́ kí n copy ẹ̀ náà. Copy ẹ̀ náà. Control A Control C now màá Control V so but WhatsApp ọkọ̀ iṣẹ́ bí orí ń báyìí WhatsApp ọkọ̀ yìí wàá yọ nọ́mbà yẹn kúrò ń bẹ̀ because wọ́n á bà ní ẹ̀ wà ó need àti fi nọ́mbà sí mọ́ nọ́mbà ti wà ń bẹ̀ automatically. ìgbà tó wáyé. ẹ̀yà kẹ̀kẹ́ lẹ́yìn. ẹ̀yà kẹ̀pá lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. no mi ò fẹ́ pa ẹlẹ́yọ̀ kankan díò pé ibẹ̀ yẹn fún ni kò gba kínní. jẹ́ kí n pa ẹlẹ́yọ̀ kankan bó ṣe sọ yẹn.
WhatsApp ọ̀kan yẹn gbogbo iṣẹ́ now sórí add button ṣèbó ń wo add button ẹ báyìí now tó wọ́n pé náà ló wà báyìí wàá click lé ẹ lórí báyìí àwọn kan buy on buy sign up tó wáyé pé báyìí yìí ní báyìí á wá béèrè pé wẹ́bsáìtì mi yẹn wẹ́bsáìtì ẹ shopnewlife.com mo lè fi sí tó wáyé pé ok báyìí ni o bọ̀ mi ò kàn mọ́mọ́ máa ń fi sí call mo máa ń fi sí kàn pè mí direct ni ok now call now tí n bá ti lè fi call now yẹn sí phone number mi ti máa débẹ̀ already ok now sórí pé phone number mi ti wù débẹ̀ automatically báyìí reason tó yẹ kí n máa fi call now sí ni pé ẹni tí ò bá mọ àwọn process yẹn tó bá ti lè dàrú mọ́ lójú báyìí ó lè filẹ̀ but tó bá pè mí direct màá bá ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe o ò get bẹ́ẹ̀ yẹn ok irú ẹnìyẹn tó ẹ bá pè mí màá ní ṣé ó wà lórí WhatsApp àwọn ní òun wà lórí chat mi up ká sọ̀rọ̀ even though gan ẹnìyẹn tún lè fẹ́ negotiate gan àṣà sọ̀rọ̀ dáadáa reason tó yẹ kí n máa fi call now yẹn sí so màá kàn publish ẹ̀ fi báyìí pé mo ti publish ẹ̀ ìyẹn tún ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn view post jẹ́ kí n view post yẹn kó rí now sórí báyìí now now orí báyìí aloe vera tested goodness and pure aloe vera in an exclusive property blend create a refreshing delicious drink àbí key benefit ó rí pé key benefit mi ò pọ̀ jù báyìí ẹlòmíì á ẹ kọ́ kí oríṣiríṣi sí ọ̀sà kìíní kan diabetes rheumatism lérí iṣẹ́ kan no nǹkan tí new life gangan sọ fún key benefit mo kọ sí now details màá sọ kọ sí bọ́n ṣe ń lò ó gbogbo tẹ́nìyẹn life bá náà ti rí tẹ́nìyẹn bá ti rí bẹ́lẹ̀ ibi tó yẹ kí n fún space màá fún space ibi tó yẹ kí n fún question mark ṣòro pé kò fún pọ̀ báyìí ẹnìyàn á lè mọ̀ pé ẹ professional lélẹ́yìí ó mọ nǹkan tó ń ṣe they will call me ṣó ti rí bẹ́ẹ̀ yẹn now jẹ́ kí n wá login sí ti bí ní Google My Business oríṣi méjì ni oríṣi méjèèjì yẹn mo dẹ̀ ní ti Èkìtì lélẹ̀ báyìí orí pé àti upload nǹkan sílẹ̀ báyìí ò le rárá jẹ́ kí n lo ti Lagos yẹn kó tún rí ti Lagos mo fẹ́ login sí báyìí so gbogbo ẹ̀ ti Lagos mo ṣe máa post orí Lagos next. Now mi báyìí GND and New Life Health Product Lagos first stack mo wà nígbà tí mo open eléyìí ìyẹn Ìkẹrẹ́ mo wà nígbà tí mo open yẹn wọ́n béèrè ti nepa bill ti Ìkẹrẹ́ yẹn ká ní mi ò sí Ìkẹrẹ́ tí mo lè open ẹ̀ eléyìí ìgbà tí mo wà first stack wọ́n ní kí n snap gbogbo àdúgbò yẹn ká ní mi ò sí bẹ́ẹ̀ ṣe máa lè rí snap tó ti bẹ́ẹ̀ yẹn aha so bó ṣe nìyẹn now eléyìí báyìí tí n bá fẹ́ create post báyìí ibi ìbàdàn náà màá tún lọ sórí báyìí ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni mo fẹ́ fi wọ̀nyẹn yìí o now tó wọ̀nyẹn pé what is new nìyẹn béèrè eléyìí ò béèrè what is new offer ló béèrè offer ń lé báyìí màá ti tẹ offer báyìí màá ti click á ní add product or video now màá wá add the product now èwo mo tún lè fi all natural fibre sí all natural fibre now I upload ẹ̀ bẹ́ẹ̀ yẹn all natural fibre now ṣó ti báyìí all natural fibre ń lé báyìí màá upload ẹ̀ bẹ́ẹ̀ yẹn now wá wá béèrè title ṣó mọ̀ pé ìyẹn ò béèrè title lẹ́ẹ̀kan yẹn now màá lọ copy title yẹn network ṣé o ń rí screen báyìí bọ̀ ṣé kò dark
because network bíbá ń dà kínní. Ìwọ tún ní bíbá. Network ẹ̀ ń fún mi problem bíbá yìí o. O lè máa rí screen báyìí. Network ẹ̀ ló ń fún mi problem. Kí n copy nǹkan ní network tó ń ṣe ségesège sí mi. Now, ó béèrè title báyìí, màá wá kọ all natural fibre. Lórí pé title bẹ́ẹ̀ tó béèrè yẹn mo kọ yẹn. Now, ó wá ní between October 2, October 4. Èní ni October 4 àbí da October 11 ló máa elapse mú. Ṣé o mọ̀ pé ìyẹn ò sọ bẹ́ẹ̀? Eléyìí sọ bẹ́ẹ̀. Ìyàtọ̀ tó tún wà bẹ́ẹ̀ nìyẹn o. Now, a wá béèrè add more details. Optional ní ṣé o mọ̀ pé eléyìí ò béèrè detail offer lélẹ́yìí. Kí wá ní details offer o? Details offer ní màá wá all natural fibre báyìí. Màá wá Control E, Control C. Details offer lélẹ́yìí báyìí. Màá wá paste ẹ̀. Now, ó béèrè nọ́mbà níbí báyìí again. I mean, mi ò gbọ́dọ̀ fi nọ́mbà sí otherwise. Wọ́n á block olúwa ẹ̀ dànù. Wọ́n á yọ ní náà ní kì í ṣe pé wọ́n á block mi náà pátá o. Wọ́n á yọ kúrò, wọ́n á flag ẹ̀ pé mi ò lè lò. Now, a wá béèrè link to redeem offer. Kí ni link to redeem offer yẹn báyìí? Website yẹn. No. Nǹkan tó kàn ń béèrè ni pé in case ṣé wọ́n tún lè rí advertisement míì nípa all natural fibre yẹn. Màá wá lọ sí YouTube mi. Àwọn fídíò tí mo ti ṣe nípa aloe vera yẹn. Màá lọ copy link yẹn, màá wá fi síbẹ̀ yẹn. Now, YouTube mi lélẹ́yìí báyìí. Màá login. Switch account. So, màá lọ wá aloe vera yẹn. I mean, all natural fibre àbí? So, eléyìí tún yàtọ̀ sí yẹn. Eléyìí tún yàtọ̀ sí yẹn. Playlist. Màá lọ sí playlist mi. Màá lọ sí NeoLife products because mo ti ní gbogbo ẹ̀ sí playlist. Playlist mi lélẹ́yìí báyìí. Àwọn kí lórúkọ ẹ̀? Ṣé o ń gbọ́?
all natural fibre. All natural fibre mò ń wá o. All natural fibre lélẹ̀ báyìí. Ṣé o rí báyìí? Ṣé o ń wo báyìí? Hello? Hello? Ṣé o ń gbọ́ mi? Hello? Ṣé o wà ń bẹ̀? Mo ń gbọ́ yín. So fídíò all natural fibre yẹn lélẹ̀ báyìí. Ṣé o lè máa gbọ́ sound ẹ̀ ń bẹ̀? Ṣé o ń wò? Hello? Màá copy ẹ̀. Ṣé o ń gbọ́ mi báyìí? O ò gbọ́ mi báyìí. Ṣé o ń gbọ́ mi? Hello? Mo ń gbọ́ nẹ́tíwọ́ọ̀kì mi. Okay. Mo ń gbọ́. So link offer yìí ibẹ̀ màá lọ copy pin link yẹn sí, màá paste ẹ̀ síbẹ̀. So definitely ẹni tó bá fẹ́ tún rí fídíò product wọ̀nyẹn á lè rí. So màá publish ẹ̀. Tó yẹ báyìí màá kàn publish ẹ̀ direct. So bọ́n tún ṣe ń post sílẹ̀ nìyẹn oríṣi méjì tí kìíní. So jẹ́ kí n view post yẹn kó rí. Ṣé o rí báyìí? All natural fibre gbogbo ẹ̀ lélẹ̀. Now redeem online yẹn lélẹ̀ báyìí tó bá tẹ̀ kí click ẹ̀. Direct lá lọ play ara ẹ̀. So ẹni tí ò ní interest àbí ẹni tí ò lè ka nǹkan because ẹlòmíì máa ń rojú àti ka nǹkan. Ẹni omi tó bá ń rojú àti ka nǹkan direct tó bá tún rí fídíò ẹ̀ lórí YouTube tó play ẹ̀ á ní interest láti rà. Àbó rí báyìí. Àbó rí báyìí. So ẹni tó bá wá rà báyìí tó bá ní rí fídíò ẹ̀ tó rí they will call me easily. Ṣé o ti báyìí? Àwọn product yẹn tí mo ti ṣe kalẹ̀. So bó ṣe rí nìyẹn o. Ṣé network yẹn ṣáà jẹ́ kó gbọ́ gbogbo nǹkan tí mò ń play mi báyìí? And hello, ṣé o ń gbọ́ mi? Hello, ṣé o ń gbọ́ mi? Hello? Can you hear me? Hello? Hello, are you there? Hello? Mo ń gbọ́ yín. Anyway, tí network ò bá jẹ́ kó o lè gbọ́ mi dáadáa, bóyá ká fi Nẹ́tíwọ́ọ̀kì ni. òun náà ni mo sọ, ṣé ká fi eléyìí tó tún kù dọ̀là ń gbà yẹn? Ṣèbí bọ́n ṣe ń sẹ́ẹ̀tì bọ́n ṣe ń post sí méjèèjì nìyẹn àbí? Òun ni mo ti fi wọ̀n ẹ́ yẹn. So now GMB mi tí mo ti sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ yẹn báyìí kíní ni mo fi sẹ́ẹ̀tì General NeoLife product in Ìkọ̀lé/Lagos. So but nǹkan ẹ̀kọ́ tí mo rí tó yàtọ̀ ń bẹ́ẹ̀ ni pé kíní lèmi máa ń fi sí buy. So màá lọ change ẹ̀ sí kọ́. Kò sílẹ̀ tí ò wà òkè ó kàn jẹ́ pé ní èmi nǹkan tó jẹ́ kí n like call yẹn ni pé ẹni tó bá call mi directly ẹlòmíì ó lè má rí báyìí kó like ẹ̀ tó bá ti tó ní nǹkan kó tí mo máa ń báyìí ṣe nǹkan nìyẹn. ṣé o fi website ẹ̀ sílẹ̀? Insight mi máa ní view everything á ní view jọ mo lè ní plus bíi 40 something view tó yá papọ̀ wọn pè mí rí pé wọ́n fẹ́ ra product. Wà á fi call sí number 1, that's point number 1. Wà á fi call ká ní èmi ń lo ọ̀fẹ́ àti login sórí
orí ọ̀dọ̀ orí kíní ẹ ní ǹbá tiẹ̀ gbìyànjú màá ǹbá ti pass adjustment yẹn kó tó di next class. ọjọ́ next class dà báyìí. Ọ̀la náà ni. So definitely wàá ti parí ẹ̀ kó tó dọ̀la nìyẹn o. Ọ̀la báyìí Facebook la tún fẹ́ ṣe àti Instagram. Ṣé o ti ní Instagram tẹ́lẹ̀ àbí? Mo lákàntì Instagram tẹ́lẹ̀. Àjọ pé màá bá ẹ má jẹ pọ̀ mọ́ Facebook náà. Ṣé o ti má jẹ tẹ́lẹ̀? Rárá. Màá bá ẹ má jẹ papọ̀ nìyẹn. So ọ̀la 9 o'clock má late o. Mo kiri màmá ṣe. Màá ti charge laptop mi gan because laptop mi ti wà ní half báyìí. Ó ti kún wà ní half báyìí. So ṣé o tún ní ìbéèrè ká tó máa lọ ṣé o tún ní ìbéèrè? Màá sẹ́ẹ̀tì àwọn ilé tí ẹ ṣe yẹn máa ṣiṣẹ́ lé lórí báyìí. So màá convert ẹ̀ màá send fídíò méjèèjì iye tí a ṣe yìí nísìnyí màá send ẹ̀ sí ẹ nísìnyí. All right. Ó dàárọ̀.